àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. dúpẹ́ fọ́lọ́ ọba tó ní wá tó lẹ́mí wa tó ní gbogbo ta ni ọba tó pa á mọ́ di àsìkò yìí a ti wà lọ́dọ̀ bàbá Olóyin original bàbá Olóyin gan original alàgbà Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́hún bàbá ẹ bá káwọn yẹn nà. ẹ kú dédé wòye o gbogbo ọmọ Nàìjíríà àti ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi káàkiri àgbáyé èmi Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́hún bàbá Olóyin original tí mò ń gbé Yẹ̀sí Ọ̀tà bàbá Olóyin bus stop bàbá Olóyin bus stop ní Yẹ̀sí Ọ̀tà èmi náà mo tún kí gbogbo wa o ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lé gbogbo wa. àmín oyin lóyin gbogbo pátá àní rí bànújẹ́ adùn náà máa rí bàbá ọ̀rọ̀ tá à ń mú bọ̀ náà ni bàbá bọ̀ níbi ibi tá a bá roko tìbẹ̀ náà láti bẹ̀rẹ̀ ibi a bá roko dé là fàbọ̀ sí èdè àfàbọ̀ sí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pẹ̀lú ògùn wa ló sọ pé Yorùbá nation wa kí ló ní tó jábọ́ kí ló ní tá àti sí ògùn lè ṣe ni. Ọlọ́run ní í ṣe gbogbo nǹkan nígbà ogun Àgbẹ̀kọ̀yà àwọn kan sẹ́ndì mẹ́sẹ̀gì wípé níbo lẹ́yìn wà nígbà tí wọ́n ń pààyàn tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ jáde irú yóò jáde nígbà náà ogun Àgbẹ̀kọ̀yà èmi náà jagun Àgbẹ̀kọ̀yà mo kéré nígbà náà. ṣe gbé bọn ní abẹ́ yàdá. mi ì gbé bọn mi ìyàdá bí ọmọ ọdún 10-13 mo wà ṣùgbọ́n mò ń lọ oògùn fáwọn tó lọ jagun Àgbẹ̀kọ̀yà tí wọ́n bá tó kọ́ra wọn ní oògùn nígbà wọn bá dábúlé èmi ní mọ̀ ń bá wọn kọ́ nù pépà pé orí ọ̀ká orí èrè orí ìjìmèrè bẹ́ẹ̀ ṣe máa ṣe bí wọ́n ṣe ń ṣe èmi tó ń kọ́ wọn nígbà yẹn mò ń kọ́ wọn mo mi pé mo ń kọ́ wọn mò ń bá wọn kọ́ ọ́lẹ̀ mò ń kọ́ ọ́lẹ̀ tí n bá ti wá bá wọn kọ́ ọ́lẹ̀ yẹn tí n bá ti kọ́ tèèyàn 3 èèyàn 4 èèyàn 6 tó bá dorí ẹnì keje ẹ wò màá níwèé yìí ó rọ́ọ̀fù tí n bá ti kọ́ tán màá já lẹ̀ tí n bá wá fẹ́ kọ́ ìwà tó kọ́ tí n bá ti wá kọ́ yẹn mo ti mú kọ́pì tí mo lọ rọ́ọ̀fù yẹn mo ti mú lọ lé níwọ̀n wá yára ẹnìkan ṣàkíyèsí wípé dojúmọ́ tó bá wa kọ oògùn wọ́n bá dà ní kàwá máa kọ́ rọ́ọ̀fù ó mú lọ mọ́jọ rọ́ọ̀fù mọ́ wọ́n náà múwèé kan wá so kí wọ́n náà máa kọ́ tiẹ̀ èmi náà bá rẹ ṣẹṣẹ. ẹni ẹtí gbọ́n pé ẹlọ́dọ́gbọ́n fògùn pamọ́ ní. pé mo fògùn pamọ́ ẹ fún mi lówó ṣe é rọ́ọ̀mù ẹ̀gbọ́n wa tó kàwé jù mí lọ wọ́n ti lọ jẹ́ ìsọjà torí gbà náà ní ń jagun Biafra so gbogbo ẹ̀gbọ́n mi lábúlé wọ́n ń tàkà ní lágbájá ti dún ẹ̀ sọ́jà tọ́wọ́dé kọ́ ọmọ chánsì mi àwọn náà bá lọ dún ẹ̀ sọ́jà kò ságbàlagbà lábúlé mọ́ èmi tí mi èjò bí ọdún 13 lọ èmi náà wọ́n ń rí i pé ọ̀yá bá mi kọ oògùn ilẹ̀ kí wọ́n bá jókòó màmá kọ́ pípẹ́ ò fún mi lówó èmi náà bá rẹ ṣẹṣẹ bùkún lóòótọ́ mi ń kọ tèmi náà pamọ́ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lọ jagun ewé ìkíní kan tí wọ́n sọ̀hún káàdì sára lọ sógun Àgbẹ̀kọ̀yà o àsámú ogun díẹ̀ ńgbà náà à ń fi pamọ́ à ṣe ogun Yorùbá jù bá ń lọ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀run rí rẹ o òun ló wá parí ìjàpá wọ́n ń pọ ọmọ yín sójú ogun ojúkú ní Biafra ẹ tún jàjà ogun ìwé ilé ogun Àgbẹ̀kọ̀yà òun ló ṣàparí ọ̀rọ̀ ló fi ṣe nígbà yẹn àwọn tó wá bá gbèjà lóko wọ́n dá mọ́ o ni mo fi sọ pé gbogbo ogi kọ́là àmọ́ dá kọjá àmọ́ gègé ńgbà náà á wà gbé kúrọ́ọ̀sì ọ̀nà táwọn ará bí bá fẹ́ wá bá gbèjà ẹ bá dá kọjá tí ẹ bá yóò délé yọ̀ lọ kù ni ẹlòmíì délé kò lè bọ yúnífọ́ọ̀mù lọ́rùn tọ́ba ti ní kó wọ́n bọ aṣọ ọmọ ya mọ ẹran ara rẹ̀ ọmọ ya mọ yúnífọ́ọ̀mù ni. nílẹ̀ Yorùbá yìí náà ìgbálẹ̀ tí wọ́n bẹ fi nà yàn orí èèyàn kó lọ́rùn èèyàn ni níbi ogun Àgbẹ̀kọ̀yà láì ṣàdá ìgbálẹ̀ lásán ẹ̀yọ̀ ìgbálẹ̀ mo mọ̀ kẹ́ fi náà yàn tẹ́yìn ó dẹ̀ kú mo sọ fún yín jọ ẹ̀ wípé nìkan wípé ọgbàyàwó oníyàwó jọ́ kẹrin wọ́n sùn nù yàrá jọ́ kẹ́ni jọ́ kejì jọ́ kẹta ìgbòdà jọ́ kẹrin ìhòòhò ní bára wọn ń ta níta gbangba yàrá ni wọ́n sùn sí lálẹ́ wọ́n ẹsẹ̀ ń fẹ́ra báyìí wọ́n sọ pé irú kí leléyìí làwọn èèyàn wá ń jí wọn pé ìtàlẹ̀ wáyìí ọkọ ìyàwó ní
ẹni sì láìkì wa ní tá a bára wa ń ta kọ́mọ̀ jẹ́ pé lọ́la express ọ̀nà Ìbàdàn láti bára wa kí mọ́tò mọ́ lọ tẹ̀ wá pa mi ì tó ẹ gbà bó ṣe dáyàwó padà nìyẹn oníyàwó ìyàwó lọ bí ọkọ ní pé dákun mi ò tó ẹ gbà ọkọ ẹni agbára bólówó àti tálákà bá du oyè bólówó olóògùn àtọlówó tí wọn bá jọ du oyè èyí olówó òròyè jẹ kò ní rẹmí lónìí. bàbá pẹ̀lú pé tẹ sọ yìí pẹ̀lú àlàyé yìí ìgbálẹ̀ ń bẹ́ni lórí ti bí ṣe tọ̀ ní ayé ọjọ́ wọn àná bàbá ṣé agbára ṣó sì wà sálẹ̀ iṣẹ́ àti lágbára. agbára wà níbi tó wà o agbára wà o yóò bọ́ ọ̀gbọ́dọ̀ tàka sí ìyàn èyí ó sọ kò ní jíjọ kejì ọwọ́ kò ní jí mọ́jọ́ kejì èyí ò ní jíjọ kejì tí wọ́n bá tàka sí ìyàn fọ́tò tẹ́ ẹ̀ mọ́ yà kí pati kí kálukú mà sọ́ra ẹ̀ ni béèyàn bá sọ́ra tí wọ́n bẹ́ẹ̀ mú fọ́tò èèyàn tòyìn bá yàn ní o ẹ̀rẹ̀ lómi lórí Facebook ó ń lo fọ́tò rẹ̀ ẹranko lẹ́nu mi ò gbé bẹ́ẹ̀ màálù lẹ́nu mi ò fi ṣe kíní ẹ̀ lórí WhatsApp èyí tó fà á nìyẹn ẹ tó wà l'Amẹ́ríkà tá a bá fẹ́ kó dé lónìí yóò dé yóò wálé o yóò pẹ̀lú yẹn sú òun ni yóò dẹ̀ máa bọ̀ ní. bàbá pẹ̀lú gbélé yìí náà abáwọn ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bàbá dami ọgọ́ tó lọ ká Sunday Ìgbòho mọ́lé wọ́n pààyàn méjì ń bẹ̀ àwọn DSS wọn náà wọlé wọn balẹ̀ jọ́ bọ̀nà jẹ́ irú agbára tí a nílẹ̀ Yorùbá ṣé kò ṣeé ló ń gbára pé tó ẹ̀yin tẹ́ wáyé o ẹ mọ gbálẹ̀ ẹ mọ kó nǹkan ńlẹ̀ ẹ mọ rí mi mú ṣé kò sí ni. bí kú ilé ò pa ní tòde ò lè pa ní bẹ́ẹ̀ ráyé ẹ̀ sá bí kú ilé ò pa ní tòde ò lè pa ní àwọn tó lóye Sunday Ìgbòho kórora ti pọ̀ jù àná làwọn kan wá wọ́n sọ́jà làwọn àwọn ò bá ṣe sọ́jà mọ́ Yorùbá nation làwọn wá fún wọ́n wá ń ṣe wọléwọ̀de wọ́n jọ ń jẹun wọ́n jọ ń mu ilé làwa wà á lè sọ̀rọ̀ bàbá pé Sunday Ìgbòho kò lè gbé nọ́mbà sẹ́mẹ̀ntì ẹ̀mọ́ nọ́mbà rẹ̀ ni àwọn tí wọ́n sún mọ́ àwọn náà ṣe sùtá yẹn oògùn wà ọmọkùnrin yẹn tó gbìyànjú. torí kọ́lá mi ti sọ bàbá ẹ mọ́ bínú o nǹkan láti sọ gbàgbọ́ ni pé ká ní Ìgbòho bá lóògùn lóòótọ́ ni irú àwọn tó wá kógun àwọn tó wá ẹ̀kọ́ ní kó jókòó ọmọ gbálẹ̀ ni pé agbára Yorùbá yẹn pé ṣé kò sí lọ́wọ́ ẹ̀ ni àbí kò rí lò lọ́jọ́ yẹn. ẹ ṣe gbàgbára ṣe tó béèyàn bá sọ pé bí kinní kan ṣe tó bẹ́ẹ̀ fẹ́ ṣe pa ni tó láà ṣe pa nǹkan mi ò ṣẹlẹ̀ bó ṣe rọ ayẹra yẹn níjọ́ náà lọ́hùn ló yẹ ló dà ó ṣe bí ọkùnrin ni tó bá dúró ń jẹ́ ẹ̀ tó bá ní gbogbo yín ẹ máa para yín ọ̀nà míì wọ́n ó sì sí lọ́rùn gbàgbàlagbà ṣe jagun ló ṣe jagun yẹn ọ̀jàmọ̀sá là ń pe jàmọ̀sá là ń pa kíkanjú lójú ogun ọdẹ tó mọ̀ jà tí ò mà sá o ó ṣe irú wọn ló ń bógun bòmíì lọ ẹni ò sóògùn. bàbá Yorùbá lè ṣe ń báyìí. ẹ̀ ń bọ̀ nígbà tí ẹnìkan wọ́n lọ sọ wípé wọ́n sùn eléré yẹn lọ́ba sọ wípé wọ́n ní mọ́ ṣùṣepo mo ṣùṣepo. wọ́n ní mọ́tò sáàlà àké ló ní kẹ́ ẹ mọ́ torí mi kéèkì àjàló ní ẹ mọ́ torí mi jà. ọkọ tuntun ọkọ ẹ mọ́ fọ̀rọ̀kọ̀rọ̀ kọ́ mi lọ́rùn ẹni ẹ̀gbọ́n orin àyájọ́ ni. gbọ́dọ̀ Yorùbá ni. iṣẹ́ ńlá ni. iṣẹ́ ni ẹni tó kọrin tó sọ pé ewúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pẹ́pẹ́lẹ́pẹ́ mo sọ fún ẹ o ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi àyájọ́ ni nítorí kí ẹ kọ́ lọ́kọ́ ń gbà. nítorí ẹ máa fẹ́ mi náà gbogbo yẹn máa fẹ́ mi ọmọdé ẹ máa fẹ́ mi àwọn àgbà ẹ máa fẹ́ mi. ewédú là fi yẹn ṣe ewédú náà fi ṣe yẹn lọ́sọ̀ wípé ẹ máa yọ́nú sí mi ọmọdé ẹ máa yọ́nú sí mi gbogbo ẹni ọba yọ́nú sí mi ẹ̀yọ́nú Ọlọ́run ọba ewédú là fi ṣe. ẹ̀yà wò ewédú ẹ̀yin wọ́n ń pè ní ewé bínú yọ tí wọ́n bá fẹ́ jà wọ́n gbà lórí pé bínú yọ tí wọ́n bá fi gún ọṣẹ ẹni bá fi wẹ̀ ọmọdé àtàgbà ọmọ yọ́nú sí. tí wọn ní pẹ̀lú ewédú lásìkò tí wọn fẹ́ já yẹn o. bínú yọ làá bínú yọ ẹ máa yọ́nú sí mi ọmọdé ẹ máa yọ́nú sí mi ẹ̀yọ́nú Ọlọ́run ọba lẹ́ẹ̀ máa rí àìkọ́tà ẹni òṣoògùn olórin kan Wàsíù Àyìndé K1 ọmọ ń ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ bàbá Adétúnjí ó wá ní bàbá Adétúnjí òkè ń polówó rẹ́kọ́ọ̀dù òun lọ́ba bínú kú ò Adétúnjí wa ń wò báyìí bàbá Adétúnjí yẹn ọmọ Adé records ó di bàbá Lájí olólọ́jọ́ bàbá kábíyèsí o ó ti kú o kọ́lọ́ fọ̀rùn kẹ Wàsíù Àyìndé ọ̀nbẹ láyé kò tí ì kú ó lè jẹ́ sọ̀rọ̀ mi tí n bá parọ́ kọ́ wá sórí kìíní kó pẹ́rọ bàbá yìí pa Wàsíù Àyìndé bínú kú lọ́dọ̀ onírẹ́kọ́ọ̀dù bàbá Lájí ó wá lọ sí ọ̀dọ̀ onírẹ́kọ́ọ̀dù míì wọ́n bá polówó Wàsíù Àyìndé o nínú rédíò nínú pépà nínú tẹlifíṣàn wọn ò ta 100 copies. nígbà náà lọ́hùn. nígbà yẹn lọ́hùn àwọn tó ti ń ta 50,000 100,000 wọ́n wá ní bàbá òkè ń polówó òun bàbá ní ọmọ nǹkan kan
ọmọ nǹkan kan kò dé mọ nǹkan kan torí lébẹ́ẹ̀lì tí ó bà jáde wọ́n ti ṣàdúrà sí òun ò dé mọ yẹn ní ẹ fi ní kọ̀ ọmọ nǹkan kan wọ́n wá bínú lọ lọ́ba lọ sí rẹ́kọ́ọ̀dù fún mi wọn ò ta gbá òun dẹ kọ̀pì sáwó wọ́n dẹ̀ polówó nu rédíò wọ́n polówó ẹni òṣogun o wọ́n polówó nu rédíò wọ́n polówó tẹlifíṣàn wọ́n polówó gbogbo ẹ̀ àṣìf sáwó kejì àwo ọ̀tà wọn ọ̀tà 300 àṣìf wá padà lọ bẹ babalájé ìgbà tó lọ bẹ báyìí mọ́sálásí jímọ̀ ni Wàsíù Àyìndé ti lọ pàdé babalájé ní ìdòyìn Broad Street ní tòmátà mi ẹ ṣe ń ṣe báyìí sí mi ọmọ yín mo jẹ́ mo fẹ́ ṣàwo mi ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ jáde yín bọ́ bá ti ṣe tán ọjà ó ní ìpolówó rẹ àwo jáde wọn gbogbo ṣọ́ọ̀bù tí wọ́n háwo sí wọn ò ráwo tà wọ́n padà wá ní Aláàjì Dáúdù Epo Àkà ẹ mọ̀ gbọ́n bá dàn òun náà bá bínú kú òjòdó kan wọ́n bá lọ́dún rẹ́kọ́ọ̀dù kan ní sọ̀lọ̀ rúdù wọ́n lọ ṣàwo ó ní babalájé ó ní kò polówó òun dáadáa ẹni tó sóògùn ẹni ò sóògùn ni o lọ́ba lọ ṣàwo làwọn ọ̀bà tà Dáúdù Epo Àkà ó kọrin the best Epo Àkà lọ́ba lọ ṣe rẹ́kọ́ọ̀dù àwo ọ̀tá o ó ṣàwo kìíní ó ṣàwo kejì wọ́n ní ọ̀dà mi pé nǹkan ju nǹkan lọ. àpàdà sẹ́sẹ̀ àárọ̀. ìgbẹ́jọ́ ọba ṣe é lọ àpàdà sẹ́yìn lọ́wọ́ padà sọ́dọ̀ babalájé tó di Olúbàdàn létà Aláàjì Adétúnjì ọ̀run rí àwo tí Dáúdù Epo Àkà tó ṣe lọ́wọ́ ṣe mọ́tò gbédé ìsìgàjù bẹ́yìn mọ́dà máyì mọ́dà làwọn bá bẹ̀ síta lòkìkí bá tún kàn nǹkan bẹ lọ́wọ́ ẹ̀yìn àgbà. Àyìndé Barrister òun àtòníròyìn kan wọ́n jọjà lọ́ba sọ wípé ẹ máa rìn kiri ni ànìkè ìjábàtà ẹni ẹ rìn kiri ni kò dẹ̀ sóògùn Barrister òun àtòníròyìn kan lọ́jọ́ fàǹgbà náà lọ́hùn. mi ní dákọ̀ tó travel all over the world ó travel ó wá ní ẹ máa travel ẹ máa gun kẹ̀kẹ́ kiri ẹ ti rántí tó gun kẹ̀kẹ́ ó ti yá wọn yan. ó wá ní ó ní kẹ̀kẹ́ yẹn ó ní kó ní tàn tó kí kẹ̀kẹ́ ẹ̀ mọ́lẹ̀ kó tún kí kẹ̀kẹ́ ẹ̀ mọ́lẹ̀ ẹni òṣoògùn ó travel kò travel ó lọ Chicago kò lọ Chicago ó lọ Amẹ́ríkà kò lọ Amẹ́ríkà ẹ̀gbọ́n kankan mọ́. a jẹ́ pé gbogbo àwọn èdè tá à ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lásán. kì í sọ̀rọ̀ lásán. ohun ẹnu Yorùbá ni. ohun ẹnu Yorùbá ni. ẹ ká wá padà síbi kókó èyí tí a múra lónìí. ẹni ó láwọn nǹkan tá à ń ṣe ó láwọn nǹkan tá à ń jẹ ó láwọn nǹkan tá à ń rìn sí ó ní nǹkan tá à ń ṣe tí kò yẹ ká máa ṣe pé ìyẹn gbogbo ẹ̀dùnkọ tí Yorùbá Nation fi fail kí làwọn nǹkan náà tá à ń ṣe. yóò dáa fún yín ṣe rí Ọlọ́mọ fi jíjẹ mímu wá síbi tó há àṣẹ o. Ọlọ́mọ fi jíjẹ mímu wá síbi tó há ṣe rí Yorùbá Nation àbá ti lọ lóòótọ́ ṣùgbọ́n ẹ bá fẹ́ jẹran oníwo lórí àwọn arábí ní òkò wà. ìyẹn màálù bẹ́ẹ̀ fẹ́ jata àwọn ní òkò wà bẹ́ẹ̀ fẹ́ jẹ tòmátò àwọn ní òkò wà lójú àwọn tí wọ́n fi kí ní ìṣòwò nílẹ̀ wa yìí bẹ́ẹ̀ bá lọ sọ Yorùbá Nation létí wọn wọn á lè ń tẹ̀ síríọ́sì wọ́n sọ búkú sí ni o àwọn obìnrin wa náà tó jẹ́ tòmátò yẹn wọ́n lọ rà mẹ́ 12 mẹ́ 3 káàkiri wọn ò lè gbàdúrà kí wọ́n mọ̀ gbé kínní wa tí wọn bá gbàtà wá lọ́sẹ̀ kan báyìí ara bí ò gbàtà wá o ata tí ẹlòmíì ti ní láti ìjẹta yọ bàbá ẹ̀ sì dín owó ẹ̀ kù ara bí ò gbàtà wá o ara bí ò gbé tòmátò wá o bí àwọn ará bí bá pa ẹnìkan ní ìsìn kí wọ́n bá pa nígbà yẹn bá tún ṣe òkú ẹni yẹn kí lẹ́ẹ̀ fi ṣe. màálù lẹ́ẹ̀ fi ṣe bí ẹ fẹ́ sòkú àná màálù ẹ fẹ́ jàmàlà màálù ẹ fẹ́ ṣe òkú èkó mọ́ màálù ṣé Yorùbá lè fi màálù lẹ́sà if you need Yorùbá Nation when you are serious pé a fẹ́ sí Yorùbá Nation ẹ̀yin tẹ̀ mọ́ jẹ tomato ẹ̀yin mọ́ jẹ màálù mọ́ ẹ fi lẹ̀ fún just 1 month níta nkó wà ló ń dìjà wa ẹ̀yin mọ́ kó wá mọ́ tá a bá ti jẹ níta nkó wá mọ́ èmi rẹ̀ ń jà báyìí tọ́ ọ bá ń ta ta mi ìnira ta rẹ̀ tọ́ ọ bá ń ta ayọ̀ mi ìnira jẹ òun bínú sẹ́nìkan oúnjẹ náà la tún jẹ mo ṣe program kan lórí bàbá Oloyin TV mo ní ẹ̀ ń bá nìyàn jà ẹ̀ ń jà ta wọn ẹ̀ ń bẹ́ nìyàn jà ẹ̀ ń jẹran wọn ẹ̀ ń bẹ́ nìyàn jà ẹ̀ ń jẹ káwọn wọn Ọlọ́run mọ̀ jẹ poison Ọlọ́run ò fẹ́ mi wá náà pípì lọ́wọ́ àtàlùbọ́sà wọn náà gbé la ń gbé àlùbọ́sà là ń jẹ yìí àdẹ̀ǹjà àdẹ̀ǹpé àfẹ́ wọn ẹ̀fẹ́ wọn oúnjẹ wọn là ń jẹ yàtọ̀ fún yẹn àwọn pípù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe àjò nínú àwọn baálẹ̀ àtọba àwọn píì náà hàn tù fún wọn àwọn ni ó ṣègùn wọn kò ń di bíi méjì tí èmi àti Mr. Taofiki bá ń jà ní ìsìn bóyá ń jà sílé oko màá wá lọ parọ́ fún
àwọn ará bí pé Tàfíkì sọ pé ká lé yín lábúlé wọ́n dẹ̀ sọ wípé èèyàn dáadáa ni ìyá níta ń jẹ́ Tàfíkì mọ̀ tó pupa báyìí tílẹ̀ ń bẹ nísàlẹ̀ bẹ̀ ọ́ tí wọ́n lọ pẹ́ ni ẹ mọ́júmọ́ èmi ò ní sọ Fúlàní ò ní sọ ẹni ò ní sọ pé mẹ̀mọ́ rún abẹ́ mi mọ̀ sọ kankan mọ́ dẹ́ntẹ́yìn bá fẹ́ ṣe ìkómọ nísìn tí máa bá yín nísìn pé ìkómọ yẹn mo dẹ̀ fẹ́ fẹ́ ní odidi ẹran kan inú ẹ̀yin náà ó dùn òkú àná tẹ́ fẹ́ ṣe yẹn màá gbẹ́ran nílà kan fún ẹ ọmọ pàwọn ní ìṣe yẹn burúkú níjọba ti gbẹ́ran fún yín yẹn gbogbo ìpàdé abúlé kílẹ̀ máa ṣe kílẹ̀ máa ṣe. bàbá a ti ẹ̀ gbọ́ pé lára àwọn ọba ìlú lára àwọn baálẹ̀ àwọn náà mọ nímọ̀ olú làgbo ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí. ó ṣẹlẹ̀ wọ́n wà báyìí ni pé tẹ́ ẹ bá ṣe màálù kékeré nìsín tó bá jẹ́ 50,000 100,000 tẹ́ ẹ kó fún àwa tó bá di ìparí ọdún yóò ti di 300,000 àwa ó kó 300 yẹn wá tó bá jẹ́ pé ẹ fẹ́ gba 300 yẹn nìsín kémi kó 300 yẹn fún ẹ kémi dẹ̀ mọ́ bá tèmi lọ bẹ́ẹ̀ bá ní lójú kó rẹ pé o lè kó wá o mo fẹ́ pààrọ̀ ẹ́ńjìnì mọ́tò yìí ó kọ́ mọ́ pa mọ́tò yìí tì láti jẹta mo fẹ́ pààrọ̀ mọ́tò yìí yẹn ó gbẹ́yìn ra mọ́tò yẹn dáadáa lẹ́yìn so ẹ̀yin nìsín ẹ wà di fọ̀máǹtì ẹ ló máa ṣòfófó fún. torí pa ti jọ ń ṣòwò. ẹ ti jọ ṣòwò ẹ ti ń gbowó so màálù tẹ kó sọ́dọ̀ baálẹ̀ tí wọ́n wá dà lóko tí wọ́n ká wá fẹ́ máa bá ẹni ẹja ẹ fẹ́ kówó yín wọgbó ẹ̀yin náà wà náà máa adigbọ̀n ní òpó àbí kí ni yóò bá wí. ara tó ń fa wàhálà ni mo ń sọ fún yín yẹn o ẹ̀yin ọkà máa fẹ́ yóò bá lè sọ o a fẹ́ ṣe o bẹ́ẹ̀ ṣe ń lọ náà kan àwọn òǹra nì. wọ́n máa yín mú ni gbogbo ẹ bá ń pọ́n àdá tẹ̀ ń lọ bẹ àwọn kan bó Usman mọ́ gba apá abẹ yẹn o àwọn ẹlẹ́yà yẹn wọ́n á pàdé ẹ lọ́nà òkú lọ́la o á ní ẹ ṣe. àwa ara wa là ń ta ara wa Yorùbá lọ ta Yorùbá. ẹ̀ ń sọ̀rọ̀ tàtàṣé ẹ̀ ń sọ̀rọ̀ àlùbọ́sà kan kó wá láti òkè ọya àgbẹ̀làwà náà nílẹ̀ Yorùbá. iṣẹ́ wọn jẹ́ aráyè ṣe. àwọn akẹ́kọ̀ọ́ fi mọ Yorùbá nìyẹn. iṣẹ́ wọn jẹ́ aráyè ṣe wọ́n ti kọ́ màálù já oko ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ tó ń sẹ́yìn gbọ́ kan dé Ṣakí ẹ gbádùn lẹ lómi ẹ béèrè lẹ lómi ojú táyé mo ti sọ yìí wọn ò dé Ṣakí. ẹ béèrè lẹ lómi. kí ló fà á. wọ́n gbọ́n níbẹ̀ ni ẹ béèrè wọn ò dé Ṣakí. ara Ṣakí ó sùn. Ṣakí ó sùn wọn ò lanú lẹ ẹ béèrè lẹ lómi wọn ò dé Ṣakí wọ́n lè mọ dé bòmí wọn ò ní dé Ṣakí wọ́n ọwọ́ kókó la fi ń wọgi òwòsàn la fi wà fún mo sọ kẹ́lẹ́ kan jọ ẹgbẹ́ bá hàn jẹ sórí òkú wọ́n fi ń lọ́wọ́ tí ní dókítà bá ti ná ọ̀pá yẹn sí oko ẹ̀ ọ̀pá yẹn máa gbóná tọ́wọ́ dẹ̀ ti gbóná yẹn eléyìí ò fọwọ́ mi wà jẹun ọgbọ́n onílàkàyè ló lóko á kúrò mẹ́. ọmọ pé kì í ṣe bí táwọn lè wọ̀. òun sì máa ń wọ̀ níbí yìí o yes keep off wọ́n dẹ̀ máa lọ ni ṣùgbọ́n àwọn tó fọwọ́ mẹ́wàá jẹun ọ̀fẹ́ máa gbé tí mọ́tò 10 million kiri láì ní ìṣọ́ránsì lórí mọ́tò bọ́ ìkádà mi tó ń gbà mọ́ra pàjẹ́rò mi ní 2004 pàjẹ́rò tuntun dẹ́rẹ́fà tó yẹ kọ́ mi kọjá kọ̀ wá kọjá lọ́wọ́ pàdé mi yànnà pàjá nù ó dọ̀ yẹn pọ̀ gan mo bá dúró lọ́wọ́ dẹ̀ wá bá mi pé a fẹ́ jẹ́ ní ọ̀la ẹni o a fẹ́ jẹ o mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ra pépà kan tán tí ìpolówó mi máa wà ń bẹ̀ wọ́n pè mí pé advert mi máa wà nù pépà yẹn bá dẹ̀ rà ó wá kún $100 lọ́wọ́ mi ní 2004 ọdún yẹn náà pẹ́ o mo bá change tèmi gbà fún ọkàn mo fún bẹ́ẹ̀ ni olówó mi kọ́ leléyìí o àmọ́ ní kì í ṣowó rẹ̀ èmi ni mo ṣe wàhálà tí mo ní owó mo fún ẹni mo bọ ẹni ọlọ́ ẹ̀gbọ́ yóò bá mo ní mi ìgbọ́ yóò bá ègùn ni o ó ní táwọn ń sọ ni wípé owó ìkéré tẹ́ ẹ̀ bá gbọ́ yóò bá mo ní tí mo lágbára ni mo fẹ́ o ló bá yọ ìbọn ó bá síkùn rẹ̀ ó bá ní ìbọn oyin ló wà ń bí o mo ní ìbọn ló dé wàá yọ báyìí ló wá ń pọ́n lé báyìí mo ní tó bá jẹ́ pé ọba mọ̀ pé àwa mọ̀ pé ọ̀wọ́n lórúkọ tá à ń pè ọta ọ̀rọ̀ gbẹ̀nú kò ṣe òun lórúkọ tá à ń pè ẹ̀tù abèsè lórúkọ tá à ń pè ọ̀bọ̀n òṣòkè mọ̀jẹ̀ kábèsè bá mi tí ọba mọ̀ pé mi mo rí kí ìbọn ni ó ò dẹ̀ ẹ̀yìn dábẹ́ ẹ jẹ́ kí n páàkì mọ́tò kó wá yìnbọn tó bá yìn ọmọ àlè Ìbàdàn ni mí jẹ́ n páàkì mọ́tò tí n bá páàkì mọ́tò mo ní pé gbowó pépà ògbè lónìí mo nítorí pé ọba dàbọ̀ bolẹ̀ tí ò bá yìn gbogbo ayé ò rí ọ ọdẹ yèyà rẹ ó ṣọ́ọ̀kì. kó tó di pa àti ẹ̀bá débẹ̀ àwọn tí ìbàdàn lọ kí n mú fóònù wá mo lè mi ò ń lo fóònù mo ní báyìí fóònù dẹ́wà lápò mi mo máa ń gbọ́ kókó lọ́wọ́ tí wọ́n máa ń ṣe before 7 lọ́ba ní àwọn lé o àwọn ṣe kínní kan mọ́ ọba lè pọ́ ẹ lé wọ́n ṣe ṣe fùfú nìyẹn kéṣe rú èmi àwọn tí wọ́n jọ mi èkó lọ ẹ̀ mọ́ alẹ̀ mọ́ bó ṣe kó wájú mi ọ wá ń lọ mo wá pè padà mo ní rúurẹ́ ọ̀gbọ́dọ̀ wá
kò mí láàárọ̀ kí n má bùn ọ ní nǹkan èmi wá pàṣẹ fún ẹ kó ọbọjọ́ yọ lónìí mo fẹ́ kó ọbọ̀ọ̀rùn wò tílẹ̀ bá ṣú mo lọ ọbọjọ́ yọ lónìí ọbọ̀ọ̀rùn wò mo ní mo pàṣẹ tí má gbọ́ ká pààyàn yánà pàjá ìwọ lọ gbọ́dọ̀ jẹ lọ́ba fóònù sódì kejì ní bá ń gbọ̀n mo ní tí sìkàsìkà bá dára kí ọmọ ń gbọ̀n ni sìkàsìkà tó bá dára kí ní màá gbọ̀n mo ní màá gbọ̀n bẹ́ẹ̀. gbólóhùn Yorùbá lásán lẹ́fí ń bá sọ̀rọ̀. èmi ò lóògùn o gbólóhùn Yorùbá lásán. gbólóhùn ni mo fún ẹ wò mọ́tò tó tẹ̀lé mi nígbà ní ká máa move tí mọ́tò ti ń lọ ó bá gbẹ̀gbẹ́ lọ dádì kí ló ń ṣẹlẹ̀ mo lọ sọ pé o lè lóhùn mọ̀ yẹn ni ó wind up ni lọ́ba mẹ́rẹ́ ó mẹ́rẹ́ mo ní mo nígbà àwọn kan sọ pé wọ́n flash ni mo lè mẹ́rẹ́ kẹ́ ẹ̀ mọ́ flash ni mo bá ṣépè fún mo ní tàwọn tó flash náà bẹ́ẹ̀ ṣépè fún ẹ o sọ́ọ̀rẹ́ o lọ́ba bẹ́ẹ̀ sí flash ló ń flash ó ń flash ń gbò òdìjọ́ kan lọ́ba ní ẹ̀ mọ̀ wọn sá o ó ní àkìlà làwọn mo tó wá jẹ́ àkìlà èmi ìṣẹ́ni tó pa ń tèmi ẹni ọlọ́run lèmi ó ní kíni àwọn wà bá mi jò lẹ́yìn àwọn akọ́sọ ó là ń bọ̀ lálẹ́ yìí mo ní mo ti gbọ́ inú mi ó dùn kẹ́ ẹ wá ìbódàgó 4 mo wá pe nọ́mbà yẹn padà mo ní mo ti ní kíyàwó mi lọ ra tọ́kì páálí kan kó bọ̀ kó dín mo dẹ̀ ti ra cartoon stout kan mo ra gúdà mo ní àlérè tó mu sinapu mo ní mo ti ra ìgò sinapu 4 mo ti bá ń gbé ilẹ̀ nǹkan àlejò yín nìyẹn. nǹkan àlejò yín èmi ti rà á lẹ́ o irú yín olébùkò kì í jẹun o mà pé ká ṣe ráìsì o ó ní tẹ́ ti pèsè náà dáa. ó tún láyé o. wọ́n dá mi lóhùn n kò dago 9 alẹ́ mo bá tún pe nọ́mbà rẹ̀ pé èmi mọ̀ ń retí yìí àwọn ọ̀rẹ́ mi pìrìsẹ́ńtà mi lẹ́kọ̀ọ́ Ọdẹ́yẹmí ọdẹ ìlú Èkìtì èmi mo bá pè é àwọn ká mà sọ nǹkan báyìí ó ní kí n lọ sọ fọ́lọ́pàá mo ní wàláhì mi ní sọ fọ́lọ́pàá mo lè mi náà mo fẹ́ mọ̀ bí mo ṣe tó àti mo ṣe yẹ mo ní mo fẹ́ mọ̀ lónìí Ọdẹ́yẹmí náà mo tún pọ̀ rẹ́ mi míì náà tó náà máa ń ṣe bí ẹ̀ pé olóògùn náà fi ṣẹ̀ta ìyẹn náà ní ọlọ́pàá ní kí n lọ pé ó mo ní mi nípa ọlọ́pàá mo ní mo fẹ́ ẹ̀rù pa àwọn tí wọ́n. wọ́n lé ọlọ́pàá lé yọ sọ àbí kí n mọ̀ sunlé ìyàwó mi náà àbí ká lọ sùn bòmí mi là á sùn ní sọ̀rọ̀ ìkànnì bí là á sùn nígbà tó dáa mẹ́sàn-án alẹ́ mo ní táàmù tẹ́ bá fẹ́ wá o èmi fẹ́ pa fóònù o toró lórí burúkú bíi yín tí ó tún máa flash lèmi fi fẹ́ pa fóònù èmi pa fóònù ṣùgbọ́n pa torí ẹ̀yìn lórí burúkú bíi tiẹ̀ náà ó tún lè máa disturb mi o àwọn láwọn ń bọ̀ mo ní mo ti gbọ́ èmi dẹ̀ pa fóònù mo ní ẹ sáà mọ̀lẹ́ mọ́ náà mọ̀ níyèsí ọ̀tà bọ́ ní bọ́sọ̀ nígbà ò dalẹ̀ ìyàwó mi kì í kí ni gbogbo eléyìí aṣáfi fóònù lẹ̀ èmi pa fóònù tèmi àti géètì nọ́mà asùn àgbọ̀wúrú wọn ò wá mo di aago 9 ọjọ́ kejì mo wá pe nọ́mbà wọn ẹ̀ẹ́dẹ̀ wà mọ́ lánàá wọ́n ní àwọn ń bá mi ṣeré òfò lẹ́sìn mo ní wàláhì tí ẹ bá wá ẹ bá sọ mí dolówó àgbáyé ni mo ní mo fi Ọlọ́run búra mo lẹ́ẹ̀ máa gbẹ́lẹ̀ ni ìwà pé ẹ tì ń pa Láròyé ń pa Láríyá ń pẹ gbogbo pépà pé àwọn tí wọ́n fẹ́ pa mí rèé o ọlọ́pàá tó bá wá pé má fọ́ kàn wọ́n o tó bá fọ́ kàn wọ́n ìwọ náà mọ̀ gbẹ́lẹ̀ mo ló didi ijọ́ 3 lẹ́ẹ̀fì gbẹ́lẹ̀ ní ọgbà mi mo ní mo fi títóbi Ọlọ́run búra ẹ̀rọ kọ́ mọ̀ ń jánu ni nọ́mbà ni ọmọ yín náà jẹ́ dápẹ́ dáríjà wọn mo bọ̀ sí ní dáríjà ẹni o nọ́mbà mi ni ń bá lò má dẹ̀ pé kọ́ lọ ra petrol kọ́ lẹ̀ dá sí rẹ̀ la kọ́ sáńdẹ̀ sí àwọn èèyàn lè sọ fún yẹn. bàbá alágbára ẹ wà lóòótọ́ ni. ó wà nílẹ̀ Yorùbá. gbólóhùn Yorùbá náà ni o. wà láìtàlẹ̀ gbólóhùn Yorùbá wà wọ́n lè pè yẹn lórí fóònù pé wọ́n pè yẹn lórí fóònù ní kọ́ lọ kó sómi ẹni yẹn lọ kó sómi. bó sì yẹ ká tán bàbá kan bàbá yẹn ní Amẹ́ríkà ló wọ́n 22 years lamẹ́ríkà ó yìí ló ń bára wọn ní ọ̀dà bíríjì Òṣòdì lójijì lẹ́yìn 22 years lamẹ́ríkà ọba rẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀dà bíríjì lóṣòdì. wọ́n pè ní wọ́n lè pè yẹn lágbájá ọmọ lágbájá afẹ́kọ̀ọ́ ọmọ bọ̀ lé o àníṣe kan bẹ tí Yorùbá bá ṣe epo olóṣè onílàkọlà ní tẹ́yìn bá dọ́dún ilé ìwé ọmọ epo olóṣè làwọn pé ó pupa báyìí ọmọ ń kọlà epo àgó onílàkọlà epo àgó tí wọ́n bá fi ṣàṣejẹ tíyàwó bá sápò ńlé tí wọ́n bá fi ṣàṣejẹ tọkùnrin bá jẹ báyìí obìnrin náà lọ yàgbẹ́ rẹ̀ tó ní tẹ́ ẹ jẹun inú obìnrin ni yóò lọ mo fi Ọlọ́run búra ànígbà wà ń sùkú tóbìnrin bá tọ̀ ewé kan lásán á lọ fi ewé yẹn á fi lọ bòtò ẹ̀ yóò máa wá wa kí ni ìfẹ́ òbó ni o ẹ̀tùbọ́n tá a bá fẹ́ rà lọ́dọ̀ iléèwé ọmọ gàrí là á pè á ní pẹ̀lẹ́ tùbọ́n tá a bá rà tó bá dòwú tá a bá pe orúkọ obìnrin sí á wà á tẹ fáyẹn má lè sùn má lè wo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀dí rẹ ni mo fẹ́ tọ̀ sí tá a bá. bàbá gbọ́ àwọn agbára báyìí. ẹ máa gbọ́ so tá a bá tẹ̀ báyìí ẹ̀tùbọ̀ òrìjínà ni o tí ì bá sọ òrìjínà tá a bá sáná sí wàlẹ́ kò ní í jò bẹ́ẹ̀ tó bá ti jó òrìjínà tẹ́ ẹ bá sàṣà ní sọ́ọ̀ yóò fọ gbúrú ọmọbìnrin yìí ò ní súnmọ́ jùmọ́ tọ́wọ́jà àgọ́ kan tá a ṣe yẹn ni tí lè fi mọ́
ṣe rí tọ́bẹ́ jẹ́ sátidé la ṣe yọ kó lábẹ́ ìyá rẹ̀ yọ mọ̀ wá wa kiri Yorùbá mọ̀ ní nǹkan agbára Yorùbá náà nìyẹn. agbára Yorùbá ní tójò bá fẹ́ rọ̀ tí Yorùbá bá fẹ́ kọ́rọ̀ wà lẹ́kọ̀ọ́ nẹ́rọ̀ tí wọ́n bá dẹ̀ fẹ́ wíkẹ́ẹ̀dì èèyàn àwọn olójú ọwọ́ àbẹ́ pé ìnáwó tẹ́ fẹ́ ṣe yìí kí lẹ fẹ́ ṣe fáwọn olójú kàbẹ́ ẹmu tọ́wọ́ bá ṣagídí pé wọ́n bá wù yàrá tọ́wọ́ wù yín kẹ́ ẹ dá wà lẹ́tàlẹ́ òjò ọ̀rọ̀ yìí dẹ̀ kaka ló bí yín lọ yìí. Wọ́n á rọ̀jò lẹ́ni yẹn lórí. wọ́n rọ̀jò lé lórí ni. bàbá àwọn agbára sọ yìí. nígbà táwọn kéwì kí tẹ́lẹ̀rí ọ̀bà fún wa láàyè láti kéwì ìṣẹ́jú márùn-ún la kéwì lò ọwọ́ apẹ́ pátá ìṣẹ́jú mẹ́wàá tẹ́lẹ̀rí kaba wa ní òun ní ìgbéraga orí òun yí tá a wá lọ bá pé wọ́n pè mí náà kí n wá kéwì o tọ́ba ní òòsàyè á pè onínáwó tó nínáwó bá wá lọ bá pé apá kéwì yìí ni tọ́ba ní kò tí ì sàyè yóò wà máa lùlù dálẹ̀ ẹnìkan kọ̀ ọ̀dẹ̀ ní jó mọ́ yóò máa lùlù ẹnìkan wà ní rẹ̀ ní wá jó kò ní ẹnì kankan lójú agbo. kò ní ẹnì kankan lójú agbo àfìjọ tó bá sọ pé torí ẹ̀ bá wá ná lé tọ́ba ní akéwì má bínú lẹ́ẹ̀kan yẹn wá kéwì táwa bá kéwì òun ibi àti ń kéwì òun náwó wọ́n wà jó padà ní omi àmọ́ ń wọ́ jó eléré tó bá yí àṣẹ jù àwọn akéwì òǹjàlá ní oògùn akéwì òǹjàlá akéwì òǹjàlá tún wà. òǹjàlá wà òǹjàlá wà. akéwì wà àwọn bí ajó bí ewé òun òǹjàlá làwọn akéwì làwa ṣùgbọ́n akéwì àtòǹjàlá kálukú fúnra wọn lọ́wọ́ ní tá a bá pàdé lágbo wàláì o akéwì wà òǹjàlá wà ẹ̀rí pé òǹjàlá yàtọ̀ so mo ti. bó ṣe wá rí ìsà lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni Yorùbá adébóbi tí a ti yàtà sí lẹ́ni tí Yorùbá tẹ̀ tí ì tẹ̀ wá lọ́wọ́ tá àti ìrìgbà tí àwa ní aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó jọmọ Yorùbá wa. wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ yóò ṣe é gbà báwọn ìṣọ̀tọ́rìn tí wọ́n bá ti ṣe ìṣọ̀tọ́rìn àti gba Yorùbá lè ṣe àwa díẹ̀díẹ̀ ni ọwọ́ rẹ̀ ló kù ó sì ní agbára lọ́wọ́ wọ́n lọ Amẹ́ríkà kọ̀ lọ Amẹ́ríkà wọ́n lọ Chicago mọ́ ní tí ìjà gàbá máa kọ́ ni wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé ṣé ò kéré sí nọ́mbà rẹ̀ wọ́n kéré sí nọ́mbà wa mọ̀ túbọ̀ ẹni kẹ́hìn sọ pé ẹ kéré sí mi wọ́n lọ Chicago kọ̀ lọ Chicago wọ́n lọ Amẹ́ríkà ṣe é pọ̀ nǹkan kan mọ́ àwọn tó pè lẹ́jọ́ àná lọ́ọ́yà dé kóòtù wọn dẹ̀ sùn nígbà ẹjọ́ parí tẹ́ wọ́n jí wọn ni pé ẹjọ́ ti parí ẹ máa lọ ilé. bó ṣe wá rí ìsà bí àti ẹ̀ tí ìlú Yorùbá nation gbà ṣùgbọ́n ọmọ wa ni ó wà ń bẹ̀ tó ń darí Nàìjíríà lọ́wọ́ báyìí. kọ́ ló ń kó sí inú ni. ó di structure. kọ́ ló ń kó sí inú àsìkò tá a lè gbà ní bàbá fẹ́ gbà ká má bínú ẹ̀ mọ́ torí pé Ọlọ́run ló gbé débẹ̀ wàhálà yẹn pọ̀ wọ́n ṣe ń di owó epo wọn gbogbo ẹ̀ wọn muslim ticket gbogbo tí òfin yẹ kọ́ wọlé wà ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló máa débẹ̀. Ọlọ́run ló ká dà rẹ̀ iṣẹ́ tó lóun ti parí. ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gba àwọn tó tiẹ̀ gbé kínní gan lórí àwọn Sunday Igboho gba àwọn tó gbé lórí ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gba àwọn. àwọn bàbá Yorùbá ń jí. gbogbo wọn kú iṣẹ́ ọlá bàtà ní mọ́dọ̀ sàn ọlá bàbá ọmọ ló ń fi hàn Yorùbá nation ló jẹ́ kí wọ́n gbé fásiwájú tí Yorùbá sí Yorùbá nation tó ti ṣe tí wọ́n ṣeun wọn ò bá ti gbé fún Yorùbá àwọn yẹn sọ pé àwọn wà bẹ́ẹ̀ láìláì pé kò sẹ́ tó lè gbàlú àwọn ẹ̀rù ń bá àwọn kẹta bá gbé lẹ̀ ntí ọ̀gá àwọn ti ṣe fún wa àárọ̀ ro àá ṣe ọlá Yorùbá nation gangan ni Tinubu jẹ ariwo tó pọ̀ ariwo pọ̀ ariwo nìkan ni kálukú jókòó yára wọn ń ṣàdúrà wọn ń ṣètùtù wọn ń ṣáájú àwọn tó wà lórí òkè wà lórí òkè ẹni bá wà látìmọ́lé kò lè mẹ́ tó ń ṣe tòun Yorùbá nation tẹ̀ ń wò ariwo pọ̀ ẹ̀rù bá àwọn ará bí àwọn òyìnbó gan wọ́n sọ ibi àti ń jẹ Nàìjíríà ẹ má du ogun lẹ́ǹbẹ̀ wọ́n pè wọ́n sábẹ́lẹ̀ pé ẹ gbé fún wọn nígbà June 12 tipátipá ní kíní kan fi fẹ́ràn Ṣàngó ní wọ́n fi gbé fún Ọbásanjọ́ ń gbà yẹn wọn ò káwọn ó gbé fún Ọbásanjọ́ wọn ò káwọn ó. ọmọ kí ló ní compensation káwọn fi compensate Yorùbá kábí tù wọn nú ni o wà lẹ́tà lẹ́gbàá June 12 èmi táwọn èèmọ̀ máa ń kẹ́fìn gbà yẹn rẹ́kọ́ọ̀dù 4 mo ṣe nígbà wàhálà June 12 Bọ́lá Tinubu bọ̀ mí lọ́wọ́ nígbà mo ṣe kẹ́sẹ̀tì kan nígbà June 12 ọwọ́ yẹn mi ò fẹ́ fọ̀ ní ọmọ ìjọ 4 wọ́n sọ fáwọn èèyàn ni pé Tinubu bọ̀ mí lọ́wọ́. Tinubu gan ọjọ́ ìwà lè ní. wọ́n sọ fáwọn Tinubu bọ̀ mí lọ́wọ́ àwọn èèyàn ló ń bẹ̀ mí kí n tó fọ ọwọ́ yẹn mi ì fẹ́ fọ̀ mo ní kí ló dé ọwọ́ tí Tinubu bọ̀ yìí mo fẹ́ kọ́ wà lọ́wọ́ mi bí ọ̀sẹ̀ kan. bó ṣe wá rí náà nígbà tí ọ̀rọ̀ ayọ̀ tí ò tí ì bọ́ sí àṣìlọ́mọ wa ń bẹ̀ ìmọ̀ ọgbọ̀n lẹ́fẹ̀ gba aṣọ Bọ́lá Ahmed Tinubu torí báyìí epo tún ti wọ́n tún ti lé 600 báyìí o. àwa ti rán 650 ládùúgbò èmi náà mo rán 650 àti rán 650 kọ́sẹ̀ méjì ládùúgbò tiwa gáàsì náà wọ́n ìmọ̀ràn náà ní gbọ́dọ̀ wọn ò fún sí sẹ́yìn gbogbo àti wọn bá jà kí wọ́n mọ̀ bá jà mọ́ ọmọ ẹni òsèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sì di ọmọ ẹlòmíì sẹ́rí
Yorùbá tó máa ń pòwe kan tá a bá lé ni tá a bá bá ni ìwọ̀n là bá ní sọ̀tá mọ́ tẹ́ ẹ rí gbà mí tẹ́ bá rò pé nìkan ò lè dépò ọ̀nà bá ti pé kó débẹ̀. àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní tí mọ́là fi yàtọ̀ sáwà nìyẹn tọ́wájú ọmọ mọ́là ló bá bọ́ ọbẹ̀ gbà yẹn ẹ̀ ní gbàriwo kankan àdúrà láàmú ṣe ẹni tó bá lè bá wọn sọ̀rọ̀ kó pè wọ́n pé ọmọ ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹná lé o ìyàtọ̀ ń jẹ Yorùbá ìwọ náà wọ́n gbà June 12 o báyìí báyìí o ọmọ tó ju tẹ náà rí o ọ wá ṣe báyìí ọ wá ṣe báyìí ọ wá ṣe báyìí kò pọ́n wọn ò gbàmọ̀ràn sẹ́ńtẹ́ ẹ̀ kọjú oró sí. ló fi ń gbàmọ̀ràn yín. ajá tẹ̀ ẹ̀fọ́ lóúnjẹ kò ní wálé wá sódò yín ìmọ̀ràn lálẹ́ fún ẹ òbí ó wà láàyè tó bá fẹ́ pín kó pín bó ṣe wọ̀n Yorùbá èfi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ̀yin orí pépò ńlá ló fún Yorùbá ṣé Yorùbá máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ń sàtì bọ́pò ńlá kí la tún fẹ́ táwa ń fẹ́ náà ni pé ká kún lọ́wọ́ bí ẹ ti ń fẹ́ràn jẹ́ kó ṣòfin ẹ gbọ́dọ̀ dáran kí ẹni àwọn ọmọ ká máa gbé sùn ká máa gbé gbàdo ṣùgbọ́n tó yẹ ká tún wá wà lórí wípé wọn ò bá gbàtà wá wọn ò gbé tòmátò wá wọn ò gbé gààrí wá wọn ò gbé sú wá ká tó jẹun tẹ́ wá fẹ́ pé àwọn tó gbé wá náà ní àfẹ́bàjá sùúrù lọ̀rọ̀ wá gbà àmọ́ kúrò tó bá balẹ̀ ti bí tẹ́ bá fẹ́ pa ẹ̀ náà sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tẹ́ bá ní kẹ́ ẹ pa nǹkan mi o sùúrù lọ̀rọ̀ wá gbà láàrin ẹ o mo sọ pé báyìí ò báyìí ó nation faith ọ̀pọ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ tí ẹ bá fẹ́ gbà tipátipá ẹran oníwò kòkòrò ẹ̀yin ẹ fẹ́ tẹ̀ jẹ́ fọ́sẹ̀ méjì ẹbí àwọn tó súnmọ́ yín ṣe ń lè ṣe. ká mọ́ bá wọn sọ̀rọ̀ ká mọ́ bá wọn dòwò papọ̀ mọ́ ká mọ́ sọ̀rọ̀ ajé pẹ̀lú wọn. àgbà mọ̀ sọ̀rọ̀ ajé ṣùgbọ́n ẹran oníwò ló ń díjà wálẹ̀ so tẹ́ ẹ bá kó wá ní ìṣe fọ́sùn mẹ́ta mo fẹ́ sọ̀kú mọ́ mi mo lọ ra adìẹ mo lọ ra ẹran ìgbẹ́ àbí tí n bá lágbára mo fi ṣàlejò kò ń ṣe pé gbogbo èèyàn máa yọjú wò mí ní pé ó dìgbà wọn bá gbé ẹran yẹn wò gan lùsùgbàkì bẹ́ẹ̀ bá tí ì gbé wájú wọn á ní kò lówó gbogbo ọmọ ìyá yẹn ò wúlò wọn ò pẹran ńlá wọ́n ò pa màlúù. bẹ́ẹ̀ ṣe léyà wọ́n ní màlúù ọ̀wọ́ léyà ojú tó lówó màlúù ọ̀wọ́ léyà àwọn ẹni àwọn àpagbò pẹ̀lú ẹ̀ so wọ́n á pa màlúù mẹ́ta wọ́n á fagbò kan fún un so wọ́n ti fi ṣe wá. àlèmọ́jẹ màlúù. àlèmọ́jẹ màlúù. àyìnlá fẹ́ dá dúró. ẹ̀lẹ́lẹ́ fẹ́ dá dúró. àwọn òṣìṣẹ́ màlúù. àwọn òde sí. so bí wọ́n bá ti ń gbé dé àwọn tí wọ́n ń pa á tà tí wọ́n fi ṣàpàtà àwọn sẹ́nà ti tẹ̀ dúdúdú ẹ lọ sọ̀rọ̀ pé ànígbé wọn kó wa mọ́ tí bá ń kí tẹ́lẹ̀ kò ní kí jọ́ kejì. láwọn ara wa náà. láwọn ara wa tọ́jú Yorùbá wa àwọn tó ń ta tó ìpọ́rọ̀ ajé tiwọn tòmátò àtàtà ni tí a bá sọ létí wọn kí Yorùbá lè sàn àwọn àdádúró àníjẹ́ wọn kò kí ní ìwà mọ́ àwọn náà ti sọ bẹ́ẹ̀ nǹkan lè tí a bá ti kó ìtàn yóò máa yín mú ṣé bàbá kí n lọ bá ń sọ̀rọ̀ wọn ló ti mọ gògóró rẹ̀ yó àbẹ́ ẹ̀gbọ́n ti ń sọ ọrọ̀ ajé tèmi má ta tòmátò ìtànìsí mọ́mọ́ yẹn tí máa rí sáà ti gẹ́ẹ̀tì mi ẹni tó fà gan nìyẹn o. ẹ bá sọ fún nọ́mbà yín. bàbá Olóyin bus stop níyẹ̀sí Ọ̀tà ni mo wà tẹlifóònù nọ́mbà mi 08054749455 lẹ́ẹ̀kan sí. 08054749455 èmi àwọn máa ń sọ fún WhatsApp ló dáa jù torí èdè máa ń pọ̀ fún mi ẹ̀rù bá ṣe sọ̀rọ̀ ní ìsinmi ti pa fóònù ní ojúmọ́ gbà mí ẹ fẹ́ bá àwọn àlejò kan tí wọ́n wá látẹ̀kọ̀ ẹnìkan wá ètò tá a ṣe ń dò ní lórí ẹ̀yìn lólobéso ó ní ọ̀tá ń lọ́fà ó ní mo bá sọ̀rọ̀ ẹ̀yìn lólobéso ó lóun mewé bó ṣe wéwé yẹn lọ ó ní bò ń ṣe lò báyìí ó lẹ́sẹ̀ dé ìtàn wa ẹsẹ̀ tó ti sí bẹ́rẹ́ sí tó ń dùn gan ó ní bò ń ṣe lò kìíní bá mọ̀ yàtọ̀ ó ní òun wà bàbá yìí kan ẹni ẹ wá mi wájú ọ̀fà èdè tó lọ tó tún bá mi sàmú ọ̀rọ̀ mi ó ní àwọn ọmọ pàmò yẹn báyìí wá gbọ́n pa mí rí ó lóun ọ̀gbọ́n ó ní Alóore TV àti Ojútáyé ojú tó lé ó ní àwọn Ojú tó lé àti Alóore TV ó ní lòun àti wò ó lòun ó ní ká gbé kinní wá ní wá Alóore TV lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ó ní òun wà lẹ́kọ̀ọ́ múnà à ń pọ́ lọ́nu rédíò à ń pọ́ lọ́nu tẹlifíṣàn mo tó máa ń ṣe kíní sọ TV ó ní lè lóun wò ó bọ́sà ṣe wá nìyẹn ó ní kíní ẹ̀ ṣiṣẹ́ o ẹ̀yin ló ló bẹ́ so àwọn tó wá gífù kọ́mẹ́ǹsì ẹnìkan náà tó ń ṣe àkíní yẹn ẹja jọ wò ó àwọn ẹ̀ tó gífù kọ́mẹ́ǹsì lọ́dọ̀ ẹni yẹn náà Fàlílátù Ọ̀yá lọ́wọ́ òun náà tún ṣe àrẹ̀ sórí ìkíní ẹ̀ àwọn ẹ̀ tó kọ́mẹ́ǹtì rẹpẹtẹ pa ó bàbá ìwà wà ńgbà tí wọ́n ṣe Yorùbá lè ṣàmúlẹ̀ àwọn náà wà bí o gbogbo akọ́là àjàlè jagun ọmọdé ní ṣígun àgbà ló máa ń jà
ṣé tí wọ́n bá ń jà bí kan báyìí akọ̀ wà nínú ilé táwọn ń ṣiṣẹ́ kò ń ṣe gbogbo èèyàn ó bọ́ ta ṣùgbọ́n àtọ́ wà nínú ilé náà ẹ tó jẹ́ máa fà tí wọ́n bá kí tẹ̀sùbà tí wọ́n bá kì mọ́lẹ̀ ó ní táwọn náà máa sọ àwọn onífá àwọn náà máa gbé tutù sórí ta ṣùgbọ́n gbogbo wọn ò lè bọ́ ta pé èmi náà ti ń sọ̀pọ́tì yín o mọ̀ ẹ̀ ṣe kéde kan ṣẹ́gẹ́tì mi so yóò bá lè ṣàn á gbà ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rọ̀ wa gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni la fi ń pàmò kúrú ṣẹ́gẹ́tì ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń fẹ́ ṣe tán yóò bá lè ṣàn ẹ mẹ́jẹ̀ mọ́ lù mọ́ ẹ̀yin ẹ̀tọ́ ẹ̀kọ́ sí mi fún fọ́sẹ̀ mi. ẹ mọ̀ bá wọn sọ̀rọ̀ ajé mọ́. ẹ yo tẹ́ ẹ bá ṣe mi ẹ̀ káwá wo tí ọkọ̀ ṣẹlẹ̀ náà ẹ̀rù ó wà bá wọn náà pé ẹ jọ bí àbáṣà ń ṣe ẹlẹ́dẹ̀ à ń ṣe adìẹ asáwọn bá ṣe ń bọ̀ nǹkan wa àwọn náà wà bá wa ni pé wọ́n á jẹ́ kó oko láàmú já ewé ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ já fún mọ̀ ní ọ̀jẹ̀ kí ló dé táwa máa fìdíra wa lọ́wọ́ báyìí táwa bá lè sọ báyìí ṣùgbọ́n sẹ́yìn lè ṣe ẹ̀rọ onígògógóró olóńdíjà wa lẹ̀. nọ́mbà yẹn ká tó máa lọ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí wásaàpù ló dáa jù ká ẹ máa sẹ́ǹdì ẹ̀ sórí wásaàpù torí kọ́ mi ráyè pé púpọ̀ mi ò ní máa dáhùn kọ́ pẹ̀lú àlejò báyìí kí n tó wá máa pé ẹ̀kínlẹ̀ yìí náà tún sọ ẹlòmíì máa ń rojọ́ 30 minutes tájọ máa sọ̀rọ̀ àlejò tó máa dá dúró yóò fàájú pé dájú òjò fẹ́ rò fẹ́ máa lọ lé nọ́mbà mi lẹ́ẹ̀kan sí wásaàpù kẹ́ send message 08054749455 ìyẹ̀sí ọ̀tà bàbá olóyin bus stop lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà kò jìnnà sí Ṣàngó Ọ̀tà nípìnlẹ̀ Ògùn ibẹ̀ lèmi wà o ṣẹ̀ṣà adéwùsì tá ń tọ́lọ̀ ló kọ́ mi. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.